Matthew orí 15. Nígbà náà ni àwọn akọ̀wé àti àwọn Farisí ti Jerusalem tọ̀ Jésù wá wípé, èéṣe tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fi ń rú òfin àtọwọ́dọ́wọ́ àwọn alàgbà, nítorí tí wọn kì í wẹ ọwọ́ wọn nígbà tí wọ́n bá ń jẹun. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin pẹ̀lú fi ń fi òfin àtọwọ́dọ́wọ́ yín rú òfin Ọlọ́run? Nítorí Ọlọ́run ṣòfin wípé, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ, àti ẹni tí ó bá sọ̀rọ̀ bàbá àti ìyá rẹ̀ ní búburú, ẹ jẹ́ kí ó kú ikú rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin wípé, ẹnikẹ́ni tí ó bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé, ẹ̀bùn ni ohunkóhun tí ìwọ ìbá fi jèrè lára mi, tí kò sì bọ̀wọ̀ fún bàbá tàbí ìyá rẹ̀, ó bọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin sọ òfin Ọlọ́run di asán nípa òfin àtọwọ́dọ́wọ́ yín, ẹ̀yin àgàbàgebè. Òtítọ́ ni Àìsáyà sọ tẹ́lẹ̀ nípa tiyín wípé, àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn súnmọ́ mi, wọ́n sì ń fi ètè wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi, wọ́n ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Ó sì pe ìjọ ènìyàn, ó sì wí fún wọn pé, ẹ gbọ́ kí ó sì yé yín. Kì í ṣe ohun tí ó wọni ní ẹnu lọ ní sọ ènìyàn di aláìmọ́, bí kò ṣe èyí tí ó ti ẹnu jáde wá, èyí ni ní sọ ènìyàn di aláìmọ́. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, wọ́n sì wí fún un pé, ìwọ mọ̀ pé àwọn Farisí bínú lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí. Ó sì dáhùn, ó wí fún wọn pé, igikígi tí bàbá mi tí ń bẹ ní ọ̀run kò bá gbìn, a ó fà á tu kúrò. Ẹ jọ̀wọ́ wọn sí i. Afọ́jú tí ń fọ̀nà hàn afọ́jú ni wọ́n. Bí afọ́jú bá sì ń fọ̀nà hàn afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Nígbà náà ni Pétérù dáhùn, ó sì wí fún un pé, sọ ìtumọ̀ òwe yìí fún wa. Jésù sì wí pé, ẹ̀yin pẹ̀lú wà ní àìmọ̀ye síbẹ̀. Ẹ̀yin kò mọ̀ pé ohunkóhun tí ó bá bọ́ sí ẹnu lọ sí inú, a sì yà á jáde. Ṣùgbọ́n nǹkan wọ̀nnì tí ó ti ẹnu jáde, inú ọkàn ni ó ti wá. Wọ́n á sì sọ ènìyàn di aláìmọ́, nítorí láti inú ọkàn ni èrò búburú ti ń jáde wá: ìpànìyàn, panṣágà, àgbèrè, olè, ẹ̀rí èké àti ọ̀rọ̀ búburú. Ohun wọ̀nyí ní ń sọ ènìyàn di aláìmọ́. Ṣùgbọ́n kí a jẹun ní àìwẹ̀wọ́ kò sọ ènìyàn di aláìmọ́. Jésù sì ti ibẹ̀ kúrò, ó sì lọ sí agbègbè Tírè òun Sídónì. Sì wò, obìnrin kan ará Kénáánì ti ẹkùn náà wá. Ó sì kígbe pè é wípé, Olúwa, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Ọmọbìnrin mi ni ẹ̀mí èṣù ń dá lóró gidigidi. Ṣùgbọ́n kò sì dá lóhùn ọ̀rọ̀ kan. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, wọ́n bẹ̀ ẹ́ wípé, rán an lọ kúrò, nítorí tí ó ń kígbe tọ̀ wá lẹ́yìn. Ṣùgbọ́n ó dáhùn wípé, a kò rán mi, bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù. Nítorí náà ni ó wá, ó sì tẹríba fún un wípé, Olúwa, ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n ó dáhùn wípé, kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kí a fi fún ajá. Ó sì wípé, bẹ́ẹ̀ ni Olúwa, àwọn ajá máa jẹ nínú èérún tí ó ti orí tábìlì olúwa wọn bọ́ sílẹ̀. Nígbà náà ni Jésù dáhùn, ó sì wí fún un pé, obìnrin yìí, ìgbàgbọ́ ńlá ni tìrẹ, kí ó rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́. A sì mú ọmọbìnrin rẹ̀ lára dá ní wákàtí kan náà. Jésù sì ti ibẹ̀ kúrò, ó wá sí etí òkun Gálílì. Ó gun orí òkè lọ, ó sì jókòó níbẹ̀. Ọ̀pọ̀ ènìyàn sì tọ̀ wá, ti àwọn tí amúkùn, afọ́jú, odi àti arọ, àti ọ̀pọ̀ àwọn mìíràn. Wọ́n sì sọ̀ wọ́n kalẹ̀ lẹ́bàá ẹsẹ̀ Jésù, ó sì mú wọn lára dá. Tó bẹ́ẹ̀ tí ẹnu ya ìjọ ènìyàn náà nígbà tí wọ́n rí tí odi ń fọhùn, tí arọ ń di ọ̀tọ̀ọ̀tọ̀, tí amúkùn ń rìn, tí afọ́jú sì ń ríran. Wọ́n sì yin Ọlọ́run Ísírẹ́lì lógo. Jésù sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀, ó sì wí pé, àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ọjọ́ mẹ́ta nísinsìnyí tí wọ́n ti wà lọ́dọ̀ mi.
wọn kò sì ní ohun tí wọn ó jẹ. Èmi kò sì fẹ́ rán wọn lọ ní ebi, kí àárẹ̀ má bàa mú wọn ní ọ̀nà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé, níbo ni àwa yóò ti rí àkàrà tó ní aginjù tí yóò fi yó ọ̀pọ̀ ènìyàn yìí? Jésù wí fún wọn pé, ìṣù àkàrà mélòó ni ẹ̀yin ní? Wọ́n wí pé, 7 pẹ̀lú ẹja kékeré díẹ̀. Ó sì pàṣẹ kí a mú ìjọ ènìyàn jókòó ní ilẹ̀. Ó sì mú ìṣù àkàrà 7 àti ẹja náà, ó sì súre. Ó bù ú, ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì fi fún ìjọ ènìyàn. Gbogbo wọn sì jẹ, wọ́n sì yó. Wọ́n sì kó àjẹkù tí ó kù jọ, agbọ̀n 7 kún. Àwọn tí ó jẹun tó 40 ọkùnrin, ní àyíká àwọn obìnrin àti àwọn ọmọdé. Ó sì rán ìjọ ènìyàn lọ. Ó sì bọ́ sínú ọkọ̀. Ó lọ sí ẹ̀kún Magdala.